àbẹ̀wò mi síjọba ìbílẹ̀ Ìpókíà ẹlẹ́mbẹ̀wò níjọba ìbílẹ̀ Ìpókíà mo kó nílé mo kẹ́lẹ́mù mo kí gbogbo ọba aládé tó jáwọn ni wọ́n tọ́ sórí àpèrè tí wọ́n wà ní gbogbo ìjọba ìbílẹ̀ Ìpókíà pátápátá mo sì tún kí gbogbo olóyè tí èyí ṣe pé wọ́n fowó royè tí wọ́n jẹ ni ìlú ò ní torí tiyín dàrú láṣẹ Èdùmàrè gbogbo olóṣàlú pátápátá kọ̀mọ̀ nítorí tiyín bàjẹ́ o onífá onífá mọ̀ṣẹ̀lábọ́rú mọ̀ṣẹ̀lábọ́yè aláwo Ọlọ́runmìlà bàbá àgbọnmìrègún gbogbo ẹ̀yin ọlọ́jẹ̀ pátápátá oníṣàngó iná lójú iná lẹ́nu ọkọ̀ ya gbogbo ọlọ́ya ńkọ́ ọlọ́bàtálá ọbàtáṣà ọba takuntakun lóde ìrànjẹ gbogbo ẹ̀yin ológun àjọbọ Ògún ọmọ nífẹ̀ẹ́ jẹ́ wa palẹ̀ láàárọ̀ kò sì nífẹ̀ẹ́ jẹ́ tèmi tiẹ̀ yílẹ̀ẹ́lẹ̀ mojúbalẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọmọ aráyé pè lálápòkà ọba dákun má gbé mi mì bíi kàlòkàlò awo mi kòró awo mi kòró awo mi kòrókòró mọ kí gbogbo yín o ẹ̀yin ẹgbẹ́ awo òmùlẹ̀ ògbóni yọmọ ju yín ṣe láṣẹ Èdùmàrè àwa ò ní bá wọn ṣàwọ aláṣọ pípọ́n láàlú ògiri òkò onílé oríta olómìnlé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣọ́nlé fi mọ̀kímọ̀ bora láàlú dákun má ṣe mí o mo wá kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àwọn presenters àwọn journalists àwọn bloggers mo kí gbogbo yín pátápátá nílé lóko àtìlẹ́yìn òdì pàápàá jùlọ nínú ìjọba ìbílẹ̀ Ìpókíà ẹni abábálábà òní bàbá o mo kí gbogbo yín pátápátá àwa ò ní bá wọn sọ̀rọ̀sọ nílé ayé baálé léyìí mo kí yín o ọ̀dẹ yín ò ní laná ìyálé inú léyìí ẹ̀ ní dopò ọ̀sán gangan gbogbo ẹ̀yin ewé kéwékéwé ò ní kó yín lọ àṣà ayé ìrèrè ayé kò ní gbé yín o àṣà ayé ìrèrè ayé kò ní gbẹ̀yìn abiyamọ lọ́mọ lọ àṣẹ wàá ìran ńlá ní tójú ìyá ẹ̀ kó ìran kàn ní sì tójú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọra yín lábíamọ ò ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ náà lẹ̀ sì ní mọ sàárẹ̀ ọmọ. mo dé bí èjì alẹ́ mo bọ̀ bí èjì ìyálẹ̀ta mo wá dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ síjọba ìbílẹ̀ Ìpókíà mo ṣàbẹ̀wò síjọba ìbílẹ̀ Ìpókíà mo ṣàbẹ̀wò sínú ìlú kọ̀ọ̀kan mo ṣàbẹ̀wò sáwọn abà kọ̀ọ̀kan pátápátá ní gbogbo ìjọba ìbílẹ̀ Ìpókíà mo lọ ráwọn ládéládé mo sì lọ rèé ráwọn lóyè mo lọ rèé ráwọn ọmọ ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni mo sì lọ rèé rí gbogbo ọ̀dọ́ mo sì tún lọ rèé rí gbogbo àwọn olóṣàlú kọ̀ọ̀kan àwọn ìlú tí mo láǹfààní láti dé àwọn bẹ̀rẹ̀ ètò lórí wọn báyìí àwọn ìlú kan sì ń bẹ tó jẹ́ pé àwọn ò fi gbogbo ara fẹ́ àlàáfíà èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo wé fún wọn ni ẹni bá fẹ́ ká súnmọ́ òun náà láṣùmọ́ ẹni bá sì tì á dànù á ṣe gáfárà fúnrú onítọ̀hún ni kódà mẹ́sẹ̀gì lásán tí mo mẹ́sẹ̀gì àwọn kan wọ́n kàn ń ka mẹ́sẹ̀gì mi ni wọ́n reply ṣé ẹ mọ̀ pé ní bá ti lẹ́bọ lẹ́rù yóò mọ irú wà bẹ́ẹ̀ àmẹ́ni tí ò bá lẹ́bọ lẹ́rù bẹ́ẹ̀ bá mẹ́sẹ̀gì wọn wọn ó dá yín lóhùn bẹ́ẹ̀ náà ń fẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ gbé jáde torí ayé ti da yé ayélujára ẹ̀yin bá bá lò ṣàlẹ́ lásìkò tá a wà yìí ẹ jẹ́ káwa náà tọ̀ bí wọ́n ti ń tọ̀ ká gbáwọn òòṣà wa ga ká gbé ṣàgbáyé kí gbogbo ayé mọ̀ pé ìlú táwa náà wà ìlú gidi ni kí wọ́n sì mọ̀ pa á lóòṣà torí àwa ò fẹ́ kí nǹkan ìṣẹ̀ṣe wa kó parun nílẹ̀ Yorùbá ni eléyìí òun làwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè wà fún àmẹ́ńbà ti lẹ́bọ lẹ́rù bọ̀yá nínú ìlú ẹ̀ àbó fọwọ́ agbára débi ipò kan tí ò yẹ kó dé kò ní fẹ́ kírú àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè kò ní fẹ́ ká tojú bọ̀ ọ̀rọ̀ torí kò ní fẹ́ kó tọ̀rọ̀ jáde síta àwa ò sì ṣèkà ṣé bí a ò wà bàjẹ́ ṣùgbọ́n kí gbogbo nǹkan lẹ Yorùbá káàárọ̀ àjíbí kó máa gún régé kí wọ́n gbọ́ ní gbogbo àgbáyé pátápátá pé àwa náà láwọn òòṣà láwọn nǹkan onílẹ̀ ńlá wa wà fún àmẹ́ńbà tí ń àfọ ìdí wa irú onítọ̀hún lẹ́bọ lẹ́rù ni ẹ má sì jẹ́ ìtàn yín
èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mò ń padà bọ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ ń háfọ ìpè wa fún díkan àbí mi ní tẹ́ ẹ fẹ́ ká gbé jáde á wà gbé jáde ọwá lè mọ́jọ náà tẹ́ ẹ rò pa á gbàgbé jáde ńlá gbàgbé jáde. Mo lójú mérí tó níjọba ìbílẹ̀ Ìpókíà oríṣiríṣi nǹkan ìṣẹ̀ǹbáyé níjọba ìbílẹ̀ náà. Àwọn alágbára mọ́mẹ́rò àwọn ìka èèyàn tí ń pera wọn lálágbára àtàwọn tí wọ́n fohun t'Olódùmarè fún wọn tí wọ́n fi ń ranni lọ́wọ́. Àwọn tí Olódùmarè ọba ṣàdá àwọn tó rí ṣàdá àwọn akọni àwọn orí adé táwọn onílẹ̀ gbé sórí àpèrè pẹ̀lú ọ̀nà àrà pẹ̀lú àwọn orí adé tí Olódùmarè ọba dá ní orí adé táwọn ọmọ ẹ̀dá adarí irun sì takò tí wọ́n ní wọn ní dépò tó Olódùmarè ọba dá wọn sí. Bí wọ́n ṣe ń jọba níjọba ìbílẹ̀ Ìpókíà ńkọ́ àwọn ohun èèwọ̀ ànàgó ọba ìlú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àmúyẹ wọn ọba ìlú kọ̀ọ̀kan nílé ànàgó pẹ̀lú àwọn ohun àmúyẹ wọn. Àwọn òrìṣà wo ló wà nínú ìlú kọ̀ọ̀kan àti ìwúlò wọn. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọmọ tú pẹrẹpẹrẹ tí wọ́n sì máa ṣojú abẹ níkòó lórí àwọn nǹkan wọ̀nyí. Ẹ kú ojú lọ́nà ètò ojú tẹ fi ń wò mí yìí ọ̀ní relédè yìí o etí tẹ fi ń gbọ́ mi ò ní fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Èmi ni wọ́n mọ̀ wá o ẹ̀yin ni wọ́n sì máa bá. Ẹni tó bá wá ní kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè kí n lọ kí n má padà wá mọ́. Òun ò wá dé n ò ní dé bónítọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o.